Prince Azeez Ọládìran àwọn sọ̀rọ̀ yẹn. So eléyìí ò bá wọn sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ tilé Ayélára gẹ́gẹ́ bí mo ṣe sọ náà ní Ìlọrin. Àwa la pe imam nígbà tí wọ́n ní imam kan lé wa kí wọ́n wá jẹ imam. Kódà níbi tí àǹfààní wà dé wallahi tallahi ìsúnmọ́bí láìláìláìláwà owó tí wọ́n ní kí àwọn contestant ọ̀sán níjọ́ yẹn 20,000 ilé àpò dílé Ayélára láti yọ wallahi tallahi ìsúnmọ́bí láìláìláìláwà. Àwọn méjì yòókù tí wọ́n contest wọ́n yọ kóró owó ẹnìkan ò pé wọ́n ẹ̀sẹ̀ ń ya lójú agbo ni. Ìmáàmù tí wọ́n yàn ní tààfin ní ìsìn orówó dalẹ̀ ẹnì kẹta owó rẹ̀ pé ọlá pélé ọ̀fọwọ́ sí tọ́ra àti kọ́kọ́ ṣe screening nínú ilé wallahi tallahi ìsúnmọ́bí láìláìláwà á ṣe screening nínú ilé ìmáàmù ló yí máàdì. Nígbà tí àwọn kan wà ń pé àwọn kan ṣàbòsí ni àwọn kan ṣàbòsí àwa sọ fún ìlú wípé èyàn Muslim community tó take over gbà wọn ẹ bá wa ṣe screening yẹn ẹni tó bá yìí máa jàfaramọ́ pàkó yìí ó sì béèrè ẹjọ́ pé sí àwọn tẹ́ ẹ kó wáyì sọmọ ilé Ayélára ni àwọn tó ní fídíò rẹ̀ lọ́wọ́ wà ó fóònù tèmi tó jù nínú ìdí síbẹ̀ àdáhùn pé bẹ́ẹ̀ ni ẹni tó bá yìí máa jọ ọmọ ilé wa ni. Àmọ́ owó tí contestant kọ̀ọ̀kan ọ̀sán tí ẹni kí wọ́n san wallahi tallahi àwa la sanwó yẹn ilé àpòlé lọ sanwó yẹn àwọn méjì yòókù wọ́n wá fúnra wọn ni. Nígbà tí wọ́n sì ṣe interview yẹn tán wọ́n láwọn gbé sí inú the mosque mẹ́rin náà láti sí láfi túká. Ọjọ́ kẹta wọ́n sì pè wá wọ́n ní mọ́mù lórí mat àmọ́ ẹ̀ lọ sáàfin lọ́dọ̀ bàbá. So bọ́rọ̀ sí jẹ́ nìyẹn. Now lórí ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sọ láàfin mímọ́ bàbá kábíyèsí wọ́n pè mí wọ́n dá mi dúndọ̀ yẹn èmi mọ̀ jẹ́ sí àkàyè lára náà ló kọ́ náà wọ́n ní èmi àwọn àti ìyálóde wọ́n sì bí mi lérè wípé imam ṣé mo sì sọ gangan mo ní mo sọ mo sọ fún ẹjọ́ pé bàbá àná wọ́n nígbàgbọ́ sí mi lórí pé ọmọ sóòtọ́ ọ̀rọ̀ lọ́nà kan sọ́nà mi mo ní bàbá yẹn sì ní ọba ni tọ́lọ́ ní kọ́rọ̀ òye ní so èmi ò lè parọ́ fún yín kí ló dé táwọn yòókù ò fi gbà ó kù wọn pọ̀ lọ́hùn torí lẹ́yìn ìgbà tí ìmáàmù di ìmáàmù ta ẹ̀yìn ọdún méjì ẹni wàhálà ètò ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ẹni torí wọ́n ti sọ fẹ́mi rí pé ìmáàmù gba 2 million nìkan nígbà 10 million nìkan tẹ́ ẹ bá ráàrí dájú bí wọ́n ti ń gbowó olówó mùsùlùmí tó wà ńlẹ̀ yìí tí mi ò lè wọlé bá sọ̀rọ̀ pé ẹ̀sìn nǹkan báyìí ká wádìí nǹkan lọ́dọ̀ rẹ̀ mo ní kò sí torí kò sí ti ń fajá sọ lẹ́nu wọn tẹ́ ẹ bá wá dákọ ẹnìkan ìmáàmù ti gba 5 million bẹ́ẹ̀ ní ọgbà 2 million bẹ́ẹ̀ kàbílẹ̀rì tá a bá ti rẹ́rìí ebi ká lọ bá ìmáàmù ni pé wọ́n lè gba 5 million bíbá ẹni yìí sì lóhùn fún yín tòun wọ́n bá máa sọ wọ́n ní náà ní àwárí kókó ẹni tí ó wí pé sàláwù lọ sọ̀rọ̀ yìí fún mi súlẹ̀ lọ sọ̀rọ̀ yìí fún mi táwa lọ bá pé èso lọ́dọ̀ ẹni wọ́n ti gbowó kò sí kókó ẹ̀ ìmáàmù kan rówó ń gbádùn náà ni níwọ̀n bá èmi sì súnmọ́ ìmáàmù tó rá ilé náà lọ́yìn èmi gẹ́gẹ́ bí mágàjí ìmáàmù gbogbo nǹkan yẹn èmi ò rí ìmáàmù gba slot iṣẹ́ federal government wọ́n lè kọ́ gba mẹ́jọ ministry wo ta ló fún wọn wọ́n lè gbẹ́ta sábẹ́kúta wọ́n lè gbẹ́ta sípò ta ló àṣà mọ kókó ibi tí nǹkan ti jáde àní mú ọ̀rọ̀ lórí lásán ìyẹn ní ṣòro àwọn èèyàn wa tẹ́ bá fẹ́ rí ilẹ̀ Ayélára méjì lẹ́rìí gẹ́gẹ́ bí wọ́n ṣe rí à ń lọrin mo sọ pé ojú tó wà ní ìjókòó náà jọ wọ́n wà bí báyìí ẹ rí i pé ilẹ̀ Ayélára ẹ̀yìn méje ní gùn kan báyìí ẹ̀yìn méje gùn kan báyìí ni
so tá a bá láà lọ rí igun kan yóò fẹ́ kú díẹ̀ torí pé àpín méjì ni kìí ṣe pé igun kan táwa wò fáwọn ní bónáfà yìí lára èyí tó sì yé mi lórí ọ̀tàn ọ̀tàn ilé ayé lára níyàn bá nílà ká èyí tó bá yó ń kálukú ni nígbà tó ń kálukú ọmọ sọ̀tàn lé wọn fún àwa náà ní máa sọ tí a àmọ́ pé lórí yíyan imam wàláhì tàlá ilé àpapọ̀ nílé la yàn wá nílọrin mo fi àwọn lẹ́tà tá a kọ bí oríṣi mẹ́rin tó jẹ́ pé alága àtakọ̀wé tọ́lọ́ ní wọ́n ní màmú ìsọmọ ilé nímọ̀ lónìí àwọn wọ́n sáyìn rẹ̀ òrùbíyàn sì wọ́n bí ẹlẹ́rìí lọ nínú àti ẹ̀rí pé síndétọ̀ wọn ni so ọlọ́run kọ́ wá san yín lẹ́san dáadáa ọlọ́run ní da àlámọ̀rí yín alága ìdílé àti akọ̀wé ìdílé ṣé nílọrin alága ò lè wá fún reason kan ṣùgbọ́n wọn ò lè wá fún reason kan but akọ̀wé wá àmọ́ gun ìmáàmù ìsọmọ ilé lọ́wọ́ bẹ́ẹ̀ ni signator rẹ̀ náà ni torí sí ẹjọ́ bá ní tó ti sáìn káàkiri náà tẹ́ ti rí sí lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin yẹn signator lọ́wọ́ àmì ti alága ìdílé náà even nígbà tí ọ̀rọ̀ yẹn ń kọ́kọ́ yí bóró tí wọ́n sọ fún Aláàfin pé muslim community sọ pé àwa tá a bá ṣèpàdé òun ká kọ́kọ́ ara wa ká sáìn atúnìkan fi lè yùn signator wọn náà lọ́wọ́ àmì signator tí wọ́n sì ń fi sáìn fún lẹ́tà kódà àwọn letters míì tí ọ̀kan ìjókòó náà ní sà so ọlọ́kọ̀ bá sẹ́yìn lẹ́sàn ní sà. tó jẹ́ sí mọ̀lẹ́bí lẹ́yìn dáhùn yẹn. bẹ́ẹ̀ ni. Bismillahir Rahmanir Rahim. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wá fún àtúnṣe. Ọba àlekè ọlá kó má ṣàbọ̀ àdúró tì. Gbogbo àwọn bàbá wa tí wọ́n gbé iṣẹ́ ńlá yìí lẹ́yìn lọ́wọ́ látòrí President General, Secretary General, bàbá wa Mudirul Markaz àti gbogbo àwọn bàbá tó kù. Ọba àlekè ọlá kó má ṣàbọ̀ àdúró tì wọ́n. Eléyìí tí ẹ torí ẹ̀ jáde Ọlọ́run jẹ́ kí ó sèso ayọ̀. Eléyìí tí ó wúwo jù lẹ́mìí nínú tí ẹ sọ̀kalẹ̀ òun ni ọ̀rọ̀ ìjọba kábíyèsí. Ọlọ́run kí ó jẹ́ kí á rí wọn pẹ́ Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. Mi ní ìlú kankan pẹ̀lú wọn bí tí wọ́n mọ̀ torí pé ọmọ ò gbọ́dọ̀ sọ pé òun ní ìṣù pẹ̀lú bàbá òun. Mo sì nífẹ̀ẹ́ wọn bá àti nífẹ̀ẹ́ yàn. Bàtí wọ́n sì dé mo fi ìfẹ́ hàn wọ́n bá àti fífẹ́ hàn yàn. Ṣùgbọ́n Ọlọ́run bá ṣe kádàrá nǹkan náà ní ṣe máa rí. Ẹni tí mo rò pé ó fẹ́ dá ọ̀wọ́ òlẹ̀ láàrin wa kò ju pé nígbà tí wọ́n dé èmi àti wọ́n jọ ṣèpàdé one on one nínú yàrá wọn ní private residence wọn. A wá jọ sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni lájọ sọ. Mo dẹ̀ ṣàlàyé bí mo ṣe jẹ́ nílé ayé lára fún wọn torí mo mọ̀ pé wọ́n ti gbọ́ ohun tó pọ̀ ó sì dáa kan gbọ́ sáìdì tèmi náà mo ṣàlàyé fún wọn. Nǹkan ẹyọkan lèmi ò ní ṣe mi ní ṣàlàyé ìran mi ìdílé mi ní social media. Ẹni tó bá fẹ́ gbọ́ kó wá bá mi nù lé ó gbọ́ kó ṣàlàyé fún kábíyèsí. Ẹni tí ò bá wá tẹ́ lọ́rùn òun lọ́mọ torí pé kí n máa ṣàlàyé bí ìgbà téèyàn fẹ́ jákun ẹbí ni torí kò sí bí màá ṣe sọ tí mi ní kọlu bàbá kan tí mi ní kọlu ẹnìkan tí mi ní èmi ò sì fẹ́ kọlu ẹnìkan kan. Now nígbà tí mo wá ṣàlàyé fún kábíyèsí mo fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn kábíyèsí lẹ́yìn ìtàn tí mo pa lẹ́yìn àlàyé tí mo ṣe mo tún wá fi àwọn dọ́kúmẹ́ǹtì kan hàn wọ́n. Kábíyèsí wá sọ fún mi pé pẹ̀lú àlàyé tí mo ṣe àti dọ́kúmẹ́ǹtì táwọn rí àwọn fún mi ní 98% pé ọmọlé Ayélára ni mí. Kí n tó dìde wọ́n tún ní ìmáàmù mo ní sáà kábíyèsí àwọn sọ di 99%.
a sì kíra wa. Lẹ́yìn yẹn wọ́n wá béèrè lọ́wọ́ mi pé bọ́rọ̀ yìí ṣe rí, torí báwọn mọ̀ páwọn èèyàn wa wọ́n sì máa wá ọ̀nà wo làwọn lè fi yanjú ọ̀rọ̀ yìí, kí n gba àwọn nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. Mo sọ pé ẹ ṣeun. Mo ní ìmọ̀ràn tí màá gbà yín lákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn tí wọ́n ń wá báyìí, ẹ sọ fún wọn pé àwọn bàbá yín tí wọ́n gbéṣẹ̀ lánàá ni wọ́n ṣiṣẹ́ yìí, ẹ sì ní túnṣe àwọn bàbá yín wò. Tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀, àlàáfíà ó dé lẹ́ẹ̀kan náà. Ìmọ̀ràn àkọ́kọ́ tí mo fún wọn nìyẹn. Kábíyèsí sọ fún mi wípé àwọn ò lè lo ìmọ̀ràn yẹn kí n mú mi wá. Now, mo wá ń rò lẹ́mìí tèmi pé àkílódé tí kábíyèsí ò lè lo ìmọ̀ràn yìí, torí ipá ti rí irú ẹ̀ tí kábíyèsí ò tí ì gbàmọ̀ràn yẹn tẹ́lẹ̀ lọ́dọ̀ mi àbí gbà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ bíi méjì wá. Ilẹ̀ seminary ní theological school tàwọn Baptist tó tẹ́ máa kọjá wájú ẹ̀kẹ́ tó débí. Ìgbà tí bàbá kábíyèsí dé, ó di iṣu. Àwọn olóṣùpá, àwọn fámìlì tí wọ́n ní ilẹ̀ yẹn, wọ́n dìde. Lẹ́yìn yẹn wọ́n kọ̀rọ̀ yẹn wá dọ̀ wọn. Ibi tí bàbá yanjú ẹ̀ sí náà ni pé báwo ni ilẹ̀ yìí ṣe rí? Wọ́n ní bàbá kábíyèsí àná ló yọ̀ǹdẹ̀ fún wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ní tí bàbá kábíyèsí àná ṣe yẹn, àwọn dúró bẹ́ẹ̀, àwọn náà ní kú ń bẹ̀. Èyí tó bá wà ń bẹ̀ láàárín seminary àti olóṣùpá, ẹ lọ ṣẹ́tù ẹ̀. Níjọ́ tí kábíyèsí sọ bẹ́ẹ̀, àlàáfíà dé sáàrin wọn. Lẹ́yìn yẹn, mo fẹ́ tó má pẹ̀rẹ̀ míì wá. Ní Àjẹ́, à ń pe ibì kan ní ìlú kan ní Àjẹ́ l'Ógbómọ̀ṣọ́ ń bí. Ọba méjì ló wà ń bẹ̀, Aláàjẹ́ àti Aláàjẹ́ Ológo. Kéèsì yẹn dọ́dọ̀ bàbá pé ta ni authentic Aláàjẹ́ nínú àwọn méjèèjì. Tọ́lá àwọn méjèèjì náà ni wọ́n láwọn ní sẹtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó sọ àwọn di ọba. Ìbéèrè tí kábíyèsí béèrè náà ni pé èwo nínú àwọn méjèèjì ní Ṣọ̀ún àná fọwọ́ sí, wọ́n sì náwó sí ìpele yìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n náwó sí yẹn náà tí Ṣọ̀ún àná tó fi jẹ tó faramọ́ lèmi náà faramọ́. Ó pọ̀ bẹ́ẹ̀ o tí mo lè máa sọ lọ. Ó ṣe pé lórí ibi tí bàbá tàná gbẹ́sẹ̀ sí, lórí ibi tán gbẹ́sẹ̀ sí làwọn náà gbẹ́sẹ̀ sí. Kí wá ní ìnà kí fi ṣorí tọ́bọ̀ ò ṣe? Bàbá kábíyèsí sọ pé àwọn ò gba ìmọ̀ràn yẹn tí mo mú wá. Mo nímọ̀ràn míì, wọ́n ní kí n mú wá. Ìmọ̀ràn míì tí mo tún ní òun ni wípé ẹ sọ fún àwọn tí inú ń bínú àwọn fámìlì wa yìí pé kí wọ́n lọ sí kóòtù. Nígbà tí tàkọ́kọ́ wọlé, ẹni kan lọ kóòtù. Wọ́n sọ fáwọn pé ọba kì í sọ fún èèyàn pé kó lọ ilé ẹjọ́. Ọba máa dájọ́ ni, ọba máa ń parí ọ̀rọ̀, ọba máa ń ṣe kankan tó. Wọ́n wá ní kí n tó mú mi wá. Onímọ̀ràn kẹta tí mo tó lè mú wá ni pé ẹ máa wò wá ràn. Ìgbà tí tàkọ́kọ́ wọ́ọ̀kì, tí kẹ̀kẹ́ wọ́ọ̀kì, ẹ máa wò wá ràn. Wọ́n wá ní òkè, wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí mo mú wá yẹn làwọn á ṣe. Báwọn máa wò wá, àwọn ò ní gbìn kankan. Àsìkò ń bẹ̀ àlọ́. Èmi àti wọn nìkan ni. Èmi àti kábíyèsí nìkan lọ̀rọ̀ tí mò ń sọ fún yín. Wọ́n láwọn máa wò wá. Wọ́n sì ń wò wá. Ìwà mọ níjọ́ tí wọ́n fi ìpè